kú dédé ìwòyí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Gbòrògbòdò ayé ò nílù fún gbogbo wa jó. Wọn ò ní tẹ̀yìn gbérù wá. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé, mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ẹ̀yin ẹ̀gbọ́n mi pátápátá gbogbo yín ni mo kí o. Ẹ̀yin olólùfẹ́ wa, a kí yín. A dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. A dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ọpẹ́ náà ni a máa dá. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ mọ rírì nǹkan tí à ń ṣe yìí. A dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ bá wa subscribe, ẹ gbìyànjú. Ọlọ́run ní kún yín nípá. Ẹ gbìyànjú àti subscribe. Ní tá fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Ẹ bá wa share fídíò yìí. Ẹ bá wa like ẹ̀. Kó jẹ́ àǹfààní fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí nǹkan yìí ń ṣe. Kò ṣe ìgbà tá bá ṣe ń tojú bọlé ká tó rí wòsàn. Torí láti bí à ń tojú bọlé náà ni pé wọ́n gbé nǹkan tí ò ń ṣe tiwa, wọ́n gbélé wa lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì rí àwọn tó ń já ewé jégbò, wọ́n rí wọn ní ẹlẹ́bọ. A kì í ṣe ẹlẹ́bọ. Ẹlòmíì tó bá rí ewé lọ́wọ́ wa, èébú wọn ń bú wa, irọ́ sì lẹ̀ ń pa. Ọlọ́run tó dá ewé àti egbò, ó dá ká má fi ṣàǹfààní fúnra wa ni. Lóòótọ́ àwọn kan mọ ewé àti egbò, wọ́n mọ̀ sọ́nà tí ò dáa. Ṣùgbọ́n tá bá béèrè fún ni, ọ̀nà tá bá tọ̀ ni, ọ̀nà táwa mọ̀ òun làwa ń tọ̀ yìí. Àwọn tọ̀hún ọ̀nà tí wọ́n mọ̀ náà ni wọ́n ń tọ̀ yẹn. Ẹlòmíì mọ ewé àti egbò yìí, wọ́n fi ń ba tèèyàn jẹ́ ni. Ẹlòmíì ní látàrí ewé àti egbò yìí, àwọn míì aláwọn fẹ́ ṣoògùn owó. Ẹlòmíì anígbéwá ni, ẹlòmíì alájọ ni. Wọ́n máa dájọ, wọ́n máa fowó síbì kan lọ máa kówó ń bẹ̀. Oore èṣù ni. Èṣù ní fúnni lọ́dìdí, kò ní fúnni lẹ́dìí ẹ̀sìn. Wọ́n fi gbòdìdí ẹni lọ́wọ́ wa. Kí náà pè lódìdí ẹni? Wọ́n àtẹ́sù bá fún ẹlẹ́dìyẹ tó wá ń gbòdìdí ọmọ èèyàn. Ẹ rí pé oore èṣù, oore ẹ̀dẹ́ ni. Wọ́n ní kẹ́lòmíì lọ máa jẹun nítẹ́ òkú. Ẹlòmíì lọ máa jẹun lóru nítẹ́ òkú. Yóò wá láwọn àlùjànnú ń fẹjú mọ́ ọn. Àwọn àdá tó fi ní fẹjú mọ́ ọ. Ìwọ lọ́wọ́ wa kú wá. Bá sì wá wa kú wá lórí ikú rèé. Ẹni tó bá fa garawa, òun náà ni ó gbọ́ gbugudu. Ẹ má jẹ́ ká wá wa kú wá o. Kó má gbé tí ò ń ṣe tiwa, ká má gbélé wa lọ́wọ́. Látàrí à ń tojú bọlé. Ṣé láwọn nǹkan tí à ń sọ̀rọ̀ ń pa èyí, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Ìlà fi ń sọ àwọn nǹkan yìí kó jàǹfààní fún gbogbo wa. Kó má jẹ́ pé àwa nìkan láwa ní ọgbọ́n yìí nínú. Àfi jẹ́ kó jàǹfààní fún àwọn èèyàn. Ẹ bá wa share fídíò yìí kó lè kárí. Kọ́pọ̀lọpọ̀ èèyàn kan kọ́gbọ́n ń bẹ̀. Kọ́pọ̀lọpọ̀ èèyàn kan mú ní tó bá jẹ́ tí wọn kan mú ń bẹ̀. Bí Ọlọ́run ṣe dá wa léèyàn, ó tún dá wa ní aláìsàn, ó dá wa pé ó máa rẹ̀ wá. Ó wá rẹ̀ wá, a gbọ́dọ̀ lo òògùn ni. Ẹni tí àtọ̀ rẹ̀ sàn, àbátà rẹ̀ nǹkan ọmọkùnrin ò le,
táwa ń ké sáàmù tá ń ka sáàmù sínú omi ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ẹgbẹ̀rún yàásín ẹgbẹ̀rún rẹ̀ ò rán gìrì. Ẹgbẹ̀rún kúlúwà láò kò rán ejò tẹ́jò bá sànyàn jẹ. Bẹ́ẹ̀ ni Psalm 21 Psalm gbogbo ẹ̀ tẹ́jò bá sànyàn jẹ kò rán, à ń lóògùn ni. Tẹ́bi bá ń pààyàn ṣe mọ̀ pé à ń jẹun ni, oúnjẹ là á jẹ. Ó bá sì lọ pé ò jẹwé ò jẹgbò, ó ń mu gàrí, ò ń jẹ̀bà, egbòogi kan ní gàrí. Tó ti yé yín, ewédú tá ń jẹ yìí ewé ni, ẹ̀fọ́ tá ń jẹ ewé ni, ewé àtegbò náà ni, láfi ní ewé àtegbò ni. Bẹ́ẹ̀ náà ni paracetamol tá ń lò, ewé àtegbò náà. Ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ kán tàn wá. Kí wọ́n mú wá lénìí, òun náà ni ẹni tí ó bá ní ìdákọ́lẹ̀ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú méjì yóò ti dá tẹnu ẹ̀ lẹ̀. Ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ tó bá ti ṣe súkẹ́súkẹ́ báyìí ó parí, ó ti tán. Ò lè gbọ́kọ̀ roko dáadáa. Ọkùnrin tí ò lè gbọ́kọ̀ roko tó bá yẹ obìnrin náà sáwà ṣe ń tọ́ fẹ́ ṣe kó dìde ńlẹ̀, wá ṣe bó ṣe máa ń ṣe. Látún ṣe bó ṣe máa ń ṣe. Tí ẹ̀ bá dẹ̀ ní ìdákọ́lẹ̀ ò lè lò jù ìṣẹ́jú méjì lọ tí ó fi dá tẹnu ẹ̀ lẹ̀lẹ̀. Irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ó máa yàlè. Ìyàwó ẹni bẹ́ẹ̀, ìyàwó ẹni tí ò pẹ́ lórí ẹ̀ yóò máa yàlè torí pé ọkọ rẹ̀ ò tẹ́ lọ́rùn. Ọkọ rẹ̀ ò tẹ́ lọ́rùn. Kí la fi dènà ìdákọ́lẹ̀ fún ẹni tí ìdákọ́lẹ̀ bá ń ṣe? Ẹ jẹ́ ká lọ wá ewé tó wà lọ́wọ́ mi. Wọ́n ń pè ní ewé akọdòdo. Ewé dòdo ló wà ní ọwọ́ mi. Ẹ ti rí báyìí, ó ní fáwa tí a bá mọ̀. Ewé tó ń pè ní ewé dòdo ní ó lákọ, ó lábo, àmọ́ akọ ẹ̀ ó là wá, egbò díẹ̀ là wà. Wọ́n ń pè ní àsofẹ́yẹjẹ. Àwọn tá bá mọ̀ sí dòdo, wọ́n ń pè ewé ní ewé àsofẹ́yẹjẹ. Ó ní òdòdó, ó ní èso kéékèèké lórí báyìí. Wọ́n ń pè ní àsofẹ́yẹjẹ. Egbò ẹ̀ láwàá wà, à á fọ́nù tí ó mọ́ dáadáa. Àti egbò ọgbọ́. Ẹ má bínú, kò sí ọgbọ́ nítòsí mi yìí, mi bá fi hàn yín. Àmọ́ ọgbọ́ yìí gbogbo wa la mọ̀. Ó jẹ́ ewé kan tí ò le láti mọ̀. Ewé tó common ni. Ó máa ń wù lẹ́yìnkùlé ilé. Ó máa ń wù lẹ́yìnkùlé ilé. Ìtàkùn ni. Ẹlòmíì máa ń gbìn, àwọn míì máa ń gbìn. Ewé yìí máa ń bò, wọ́n máa ń gbìn, ó máa ń bò gan. Ìtàkùn ni. Ṣé rí ìtàkùn ẹ̀? Egbò díẹ̀ là wà, á fọ́nù tí ó mọ́ dáadáa. Á wá gé kéékèèké sínú ike ọlọ́mọrí. Egbòogi náà, egbò àsofẹ́yẹjẹ, á fọ́nù, á gé kéékèèké sínú ọlọ́mọrí. Ó ti yé yín, sínú ike ọlọ́mọrí. Àti egbò ọ̀pẹ, egbò igi ọ̀pẹ, á fọ́nù, á rọ̀ náà sínú ike ọlọ́mọrí pẹ̀lú ẹ̀. Á wá bomi lé lórí. A lè kí sínú ike eva water nílá yẹn torí ó máa ní gas. A lè kí sínú ike ragolis nílá, èyíkéyìí ike tá bá rí. Kódà a lè kí sínú bóyá 5 litre àbí 2.5 litre. Ẹ jẹ́ ká kì í síbẹ̀, ká wá bomi sí i. Èyíkéyìí ike tó bá rọ̀ wá lọ́rùn ni ká kì í sí. Tá bá ti wá bomi sí i, tó ti yé yín, tó bá di ọjọ́ kẹta, ká máa mú gáàsì kan láàárọ̀, gáàsì kan lálẹ́. Ìyẹn kọ́ọ̀pù tó máa wà lórí ọtí ṣìnáàpù yẹn, ẹyọ̀kan láàárọ̀, ẹyọ̀kan lálẹ́, kò jù báyẹn lọ. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí
ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share, ẹ bá wa like ẹ̀ kó jàǹfààní fún àwọn èèyàn, ẹ bá wa subscribe. Owó ò ní tán lọ́wọ́ gbogbo wa. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ àlàáfíà inú ò jẹ́ fún wa. Àní káwọ́ sórí ká fẹsẹ̀ janlẹ̀. Orí mi, orí yín kò ní gbàbọ̀dè, orí wa ò ní gbàbọ̀dè tọmọtọmọ. Ọfà ayé ò ní bà wá, ìjàmbá ò ní ṣe wá. Ire á wọlé wa, ayọ̀ á wọlé wa, ìdùnnú á wọlé wa, aburú á sá jìnnà sí wa, ìdààmú á jìnnà sí wa pẹ̀lú ògo Ọlọ́run. Àdúrà wa yóò gbà. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ire o.